olóyè Sunday Igboho ti yarí. Nìkọ́nú àwọn ọ̀tá wọn, olórí àwọn ọ̀tá olóyè Sunday Igboho ló bá dèrò ẹ̀wọ̀n ní kíákíá ní wàrà ṣàṣà. Ta ló gbé wọn lọ sẹ́wọ̀n? Èmi kọ́ o, gbogbo ilẹ̀ máa fi ti ara yín gbọ́. Lálàkọ́kọ́ ẹja kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúbàdàn, ọba Rashidi Ládọjà Gbádéwọ̀lú II. Ẹja dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹja dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Onírìṣà tó play fatherly role nínú nǹkan tí mo fẹ́ sọ fún yìí. Ká tẹ̀sẹ̀ tí wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúgbọ́n, ọba Àlàó Francis, ọba Olúgbọ́n torílẹ̀ Igbọ́n. Kábíyèsí o, àrọ́bà fi lọ́ba ń pa o. Ọmọ Yorùbá, ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí. Wọ́n lẹ́nu àwọn intelligent report kan kàn mí lára láàrin ọ̀sẹ̀ tá a wà yìí sọ́sẹ̀ tó kọjá. Àwọn bàbá yẹn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Eléyìí ń sọ pé Fúlàní fẹ́ wá pààyàn o. No, kí ni wọ́n ṣe? Mo sọ fún yín, mo ní àwọn Fúlàní wọ́n lọ káàkiri. Wọ́n wá ẹni tó lè bá wọn stop olóyè Sunday Igboho. Wọ́n wá ẹni tó lè bá wọn capture wọn tí wọn ò fi nílè lọ sí Kwara lọ gbèjà àwọn tó fẹ́ lọ gbèjà. Tẹ́ bá wọn ti dára fọ́nrán kan jáde láìpẹ́ yìí. Ní ìwọ̀n bí ẹ ti rí fọ́nrán yẹn níbi tí bàbá wa olóyè Sunday Adéníadé ọmọ Ìgbòho ṣá tí wọ́n ti fi múlẹ̀ wípé gbogbo ìlú tó ti tú ní Kwara àwọn máa restore ẹ̀. Ẹ gbọ́, wọ́n ní gbogbo ibi táwọn Fúlàní terrorist tí wọ́n ti ń dá àwọn ọmọ Yorùbá láàmú, àwọn máa dá àlàáfíà padà síbẹ̀ láàrin ijọ́ péréte. Nígbà táwọn Sultan àtàwọn ọkọ̀ àtàwọn àgbààgbà Fúlàní tí wọ́n gbọ́ sọ̀rọ̀ yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́ sára. Ọmọ kò lóye Sunday Igboho ní sọ nǹkan kan má ṣe. Kí olóyè Sunday Igboho tó sọ nǹkan síta kẹwàá pé ṣe yẹn ti parí. Yes. Ta làwọn àgbààgbà Fúlàní yóò ti pè. Allegedly agbọ́pọ̀ ti pé bàbá wa Ọọ̀ni, bàbá wa ọba Olúbàdàn, bàbá ọba Olúgbọ́n, àwọn ọba mẹ́ta tó popular jù náà àwọn ọba tí olóyè Sunday Igboho máa ń sábà sọ̀rọ̀ wọn nìyí. Mo dẹ̀ fi wọ́n kí gbogbo ọba ilẹ̀ Yorùbá káàfàtà. Wọ́n lọ bá bàbá wa Olúgbọ́n ni wọ́n kọ́kọ́ lọ bá. Àbá kábíyèsí o, ọmọ bó ṣe fẹ́ láwọ̀ ẹ mọ́lẹ̀, wọ́n sì gbọ́dọ̀ sọ. Torí wọ́n nígbàgbọ́ pé bàbá wa ọba Olúgbọ́n tó bá sọ fún olóyè Sunday Igboho pé ení yẹn lè máa bá for another 100 years. Tó túmọ̀ sí pé bàbá ló jẹ́ fún olóyè Sunday Igboho. Kò wá ṣe bàbá kan ṣá, bàbá tẹnu ẹ ká ọ̀rọ̀. Wọ́n lọ bá wọn. Àwọn Fúlàní yẹn allegedly mi sí bẹ́ẹ̀ o. Wọ́n ní kí gbogbo àwọn tó lọ bá kọ́ name price wọn. Àwọn ready láti ṣe ohun tó bá fẹ́. Kí ló wá fẹ́ ká ṣe fún yín? A fẹ́ jẹ́ kẹ́ bá wa stop Igboho kó má lè wá sí Kwara State. Ọmọ Yorùbá, ẹja pàdé ní comment section. Ṣẹ́yìn náà fọwọ́ sí. Wọ́n ní kò sí ọ̀rọ̀ tó kan olóyè Sunday Igboho pẹ̀lú ọ̀rọ̀ Kwara. Wọ́n ní kò sí family wọn ń bẹ̀. Wọ́n ní Ọ̀yọ́ State tí fáwọn àwọn family wọn wà làwọn ti jẹ́ jáwọ́. Pé kọ́ lọ wo dáadáa ìgbà wo làwọn tí wá ṣe ìkọlù sí Ọ̀yọ́ State. Torí pé àwọn fi wọ́n ẹ ṣàmọ̀ a lot of things la gbọ́ tí mo dẹ̀ rò pé ìsọlú ẹ̀ kó jẹ́. Now wọ́n ní kọ́ pé olóyè Sunday Igboho sọ̀rọ̀ kọ́ gbàgbé Kwara, kọ́ fi Kwara sílẹ̀. Àṣejù ló ń ṣe Kwara ò ṣe ilẹ̀ Yorùbá kìnìkan ìgbà kan ọ̀ṣà sọ̀rọ̀ ilẹ̀ kún. Ṣé mọ̀ pé àìkọ́kọ́ ṣògùn màjèsí a máa ṣe bí ogun a máa ṣe bí ogun bẹ́ẹ̀ ni. Now wọ́n lọ sọ́dọ̀ bàbá Olúgbọ́n, wọ́n bá tìjú kúrò ńbẹ̀. Ọmọ Yorùbá, àná àwọn bàbá wa ti jíṣẹ́. Wọ́n tún kúrò lọ́dọ̀ wọn. A gbọ́ pé wọ́n tún lọ sọ́dọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Bàbá ò tiẹ̀ bá wọn mú kékeré. Wọ́n ní bàbá sọ̀rọ̀ sí wọn débi wípé wọ́n ní irú ọ̀rọ̀ rádaràda báyìí kọ́ máa ẹ̀fà rù láti fẹ́ gbé wá síwájú àwọn ọmọ. Pé bọ́ọ̀ lẹ́yìn máa ní káwọn stop Igboho, káwọn ṣe kéèyàn rí kan.
wọ́n ní tẹ́ bá fẹ́ gbọ́ àwa lọ́balọ́ba ó possible gan kó dàwà gan la máa wà wájú Sunday níjọ́ tó bá ṣẹlẹ̀ tán, níjọ́ tọ́jọ́ bá pé ó lè jẹ́ àwọn làwọn máa wà wájú tí gbogbo gan máa wà lẹ́yìn àwọn tàbí kó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn. Wọ́n ní ṣé wọn ò mọṣẹ́ táwọn èèyàn wọn ń ṣe ni. Sòyẹn ní pé gbogbo àwọn tẹ̀ ń rán lọ Kwara látijọ́ yìí staging ni, kò ń ṣe pé ó rí abájọ tá bá gbọ́ pé wọ́n mú àwọn Fúlàní kan before you know kẹ̀ẹ́tú gbọ́ sports wọ́n tún ti pààyàn 6 wọ́n tún ti pèèyàn 5. ọ̀rọ̀ yẹn wà somehow suspicious. Àwa ti wá rí nísìnyí pé àwọn kan ló wà ń díẹ̀, àwọn kan ló jẹ́ personal business wọn, àwọn kan ló jẹ́ source of income wọn. Ìtàjẹ̀ ní sílẹ̀ ó mà ṣe o. Bàbá wa ò ní wọ́n tutọ́ sókè wọ́n fojú gbà á. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ ti sọ fún pé tẹ́ bá tètè fi pálásì mílíọ̀nù sísìn àwọn DSS tó máa pé wọ́n kọ́ bọ́ǹdù yìí lọ. Ìgbà tó gbọ́ yẹn wọ́n ya ọ̀rá respect ara wọn gẹ́ẹ́. Wọ́n tún wá bá bàbá ọba Olúbàdàn ègbè wọn bá ti mọ̀ kọ́ má lọ bẹ̀. Wọ́n gbọ́ dẹ́ndé ọ̀rọ̀ àtèpè. Tẹ́ bá wo bàbá wa Ládọjà dáadáa ẹ̀rí kí bàbá yẹn kò ń ṣe ẹni tíyàn lè control torí owó, kò ń ṣe ẹni tó ń sin owó, is not worshiping money. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó náà máa ń sin owó in the sense that àwọn ìwà tó wọn máa wù gbẹ́ máa rò pé ń bo làwọn eléyìí ti wá, wọn á máa kọrin sí létí pé bílíọ̀nìyà lọmọ yẹn o kìnìkan ìyẹn láyé fi ṣèlú. Bàbá Olúbàdàn wọ́n lé gbogbo wọn dànù, kódà wọ́n tún ní káwọn tó wà palace allegedly bá ṣe gbọ́ o, wọ́n ní kó lé gbogbo wọn kó lé wọn kẹ́sẹ̀ wọn má balẹ̀ dédì mọ́tò wọn. Lẹ́yìn tí àwọn olórí burúkú Fúlàní tí wọ́n ti wá rí pé kò lè work ní aspect àwọn lọ́balọ́ba báwọn ṣe máa ń ṣe àṣùṣùà, wọ́n wá wọnú ayé wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní arrange àwọn fake prophets, fake pastors, fake reverend, fake ọmọ ọjọ́, fake afa, fake imam, fake whatsoever ṣá. Wọ́n sanwó fún gbogbo wọn, millions of dollars ni wọ́n pín fáwọn bloggers, àwọn media presenter not the same thing. Kódà irú àwa igan wọ́n gbé déwájú wa bọ̀ táwọn ò ní gba irú ẹ̀ láéláé. Owó tíyàn máa gbà tó máa fi tọ́mọ tó máa padà sunkún lórí ọmọ yẹn, kí níyàn gba owó bẹ́ẹ̀ fún? Òun lẹ ṣe rí tèmi ò ṣe bá wọn ọ̀rọ̀ wọn ń gbowó ẹ̀yìn, wọ́n ń ṣe kinní kan èmi ò kó tiẹ̀ má sí irú pé bí àyè máa padà sunkún gan, irú owó bẹ́ẹ̀ yẹn èmi kì í gbà. Kódà lásìkò tí mo wà èmi ló yẹ kí n kọ́kọ́ tẹ́wọ́ gba owó níbi tí mo nídìí ìrànlọ́wọ́ dé. Gbogbo yín náà lẹ kúkú mọ̀, mo ti pariwo síta ìgbà tí àwọn gba camp tí mo ra ń wò. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn yàtọ̀ mo bá kan tẹnuwọ́ sí mi lágbára Ọlọ́run ojú òní tí èmi náà ṣe ọmọ ọ̀lẹ ní tó dé lórí aró òun. Now ilé tí mo gbé wọn ta lé yẹn wọ́n fún un àwọn ìka jáde kúrò nílé, ara fẹ́ máa sanwó lọ ẹni tó lé níwọ̀n gbà. Nílùú Ìkẹ́dẹ̀ rí tí wọ́n bá ti jẹ́ lówó tó jẹun tó bá nu jáde nílé tó bá ti jáde wàhálà ńlá ni. Wọ́n lè lọ ju ìjù sínú ilé, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní wọ́n lè mẹ́ni ẹ̀kọ́ ìyàwó rẹ̀ yóò ní jẹ́ tiwa ìbídẹ́ lọ́mọ kéèké lọ́wọ́. Tí n bá lè wọnú àdùn ṣé mo lè gbé ọmọ àti ìyàwó wọbẹ̀? No. So fún ìdí èyí kí n kó jáde lé wọn ní the best option fún mi. Gbogbo tí mo dẹ̀ ń lọ aládàá ńlá nìbọn mo ti rí ibi kékeré kan tó yẹ pé nígbà tí mo ṣe owó ta fẹ́ ná ní kọ́rẹ́ǹsì wọn ní sẹ́fà tí ò ṣe náírà, nígbà tí mo ṣe almost ní náírà 2 million plus ni, ṣùgbọ́n lọ́n ti gbà ṣàkóso mo ti rí níbẹ̀ ó kún bí i 505,000 àbí 510 ló kù tí réètì ò bá tún dírọ̀pù lókù tí mo fẹ́ balance tí màá fi lè kú wọ̀bẹ̀. Àwọn tó ilé tí wọ́n tà tí mo wà yìí wọ́n ti fún wa lọ́tìmẹ́tọ̀mù abẹ́bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́ nísìnyí báyìí wọ́n ti fún wa dọ̀dí 10 báyìí nísìnyí. Wọ́n ní fẹ́lẹ́lì àwa méjì ta kù táì tí lọ wọ́n máa dé ìlú àsìkò rẹ̀ tí kò tá fẹ́ ṣe lágbára yóò ní ìṣẹ̀lẹ̀ sí wa.
ẹ bá wò mí ní ọmọ Yorùbá ẹ support mi ẹ tì mí lẹ́yìn 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn ìdáhùn lè máa rí lórí ẹ̀. Fẹ́yìn tẹ́ bá kí tó bọ́ sí pele kejì fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí bá a sọ one or two things ẹ pè wá sórí +229 01 57 74 70 970 +229 01 57 74 79 70 tàbí Nàìjíríà nọ́mbà yìí 081 WhatsApp olùgbò nọ́mbà mi o tẹ́ bá pè ní direct kó máa wọ machine wọn kò máa jáwọ́ yín ni o 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp olù. Now ọmọ Yorùbá ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa wọ́n ṣe gudugudu méje àyà mẹ́fà tó bá gbowó yẹn àlè mọ̀nà tó bá gbowó yẹn kí la fẹ́ ṣe fún wọn ṣùgbọ́n ìlérí tó ṣe fáwọn ọmọ Yorùbá wọ́n dúró sórí ẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé ìgbà tó kọjá ti kọjá pé wọ́n ò ní ṣẹlẹ̀ mọ́ lára pé wọ́n ò ní ṣẹlẹ̀ mọ́ náà ló bí nǹkan tá à ń pariwo lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti lọ wọ́n ní ká pariwo wọn síta gidi gan ni o ìdí tẹ́tí gbọ́dọ̀ bá wa share fídíò yìí kó lọ viral kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé kọ́ mọ̀ pé wọ́n tún ti ń dọdẹ olóyè Sunday Igboho wọ́n ti ń dọdẹ láti stop wọn kọ́ má lè lọ sí Kwara tó fẹ́ lọ. fẹ́yìn tẹ́bà tí rí fídíò tí olóyè Sunday Igboho ṣe tó fi promise pé àwọn bọ̀ Kwara báwọn dẹ̀ máa restore peace sí gbogbo Kwara state òun rìn. Òòṣà bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bàbá lẹ́rù bàbá ti ṣe o. bá ṣe lọ sí Kogi yẹn ta lọ àríjìnlẹ̀ ni à ń padà lọ bẹ̀. gbogbo ìtàn àwọn kan ṣe fídíò tó ń pè ẹ́ Sunday Igboho ti dé o ẹgbàá wa ò wọ́n ṣe fíìmù ni à ń padà. iṣẹ́ tá a bá fi rán ipò kípa. bẹ́ẹ̀ ni bàbá. àwa la sọ pé a fẹ́ jà fún ẹ̀ wá. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ bẹ̀rù. nígbà tá a ti wá láwọn bàbá wa lẹ́yìn tó sọ pé wàhálà àwọn tí ń jiyàn gbé yìí tó gẹ́ ta lè fèsì wọn ta lè ní bàbá arẹ́dì àwa ò gbọ́dọ̀ bẹ̀rù. bẹ́ẹ̀ ni àwọn tó ń pa ní gbogbo àbá ọdẹ ní Kwara lẹ́bùn yẹn mo lọ òkè ọdẹ so mo dé eru nígbà tí mo ń bọ̀ láti gbogbo ẹ̀ mo ní pẹ̀lú yẹn dá a padà lọ kó àwọn aráàlú yẹn padà síbẹ̀ nírọ̀rùn. Òòṣà Ìgbòho Ìgbòho adìbẹ̀ àbá ọdẹ adìbẹ̀ baba ńlá màá débẹ̀ gbogbo bẹ̀ ni màá dé tí èsì pé yẹn ń sẹnu. Ìgbòho Òòṣà ó débi tí ò fẹ́ dé ó débi tí ò fẹ́ dé ọba àtẹnu lè pè é ó débi tí ò fẹ́ dé. ẹ káàbọ̀ padà yín nìyẹn wa ṣẹ́yìn náà ti pọ́n tó sọ ń bẹ̀ yẹn bàbá sọ point and black wọ́n ní kò sẹ́rù kankan wọ́n ní ká máa bẹ̀rù mi tí ó bá ti sí ẹrù wọ́n ní Kwara state yẹn a ti ṣàdéhùn ẹ̀ a sì gbọ́dọ̀ lọ bẹ̀ yes peacefully èmi tẹ̀ mọ́ kọ́ àwọn Fúlàní lóyìn wọn á gbọ́ pé Igboho bọ̀ wọ́n á dúró á jẹ́ pé ẹ lọ wo dáadáa ohun lásán ló lè sọ ní Igboho fi máa ń bá àwọn ọ̀tá wa sọ̀rọ̀ wọn yọ̀bọ̀n wọn yọ̀ kankan fún ara ẹni wàá kúrò lọ́nà gbà tó bá débẹ̀ tó bá fẹ́ kọjá gbogbo ilẹ̀ rí tó ṣẹlẹ̀ gba ti Sálíù ẹ mọ checkpoint tó wà nínú ìlú yẹn tó yapa níbi tí Sálíù fún ara ẹ̀ ń gbé checkpoint tó wà bẹ́ẹ̀ lọ bí 11 so Sálíù yìí pé àtàtò ìyọ́dún lélẹ̀ wọn ẹ̀ ní gbàgà ṣé iná tí wàá rí nísìnyí pé wọ́n ní àjẹ́ndà now a sì ń sọ yẹn lọ àìtí ìsọtán ìkọ́nú àwọn ọ̀tá olóyè Sunday Igboho tún sáré wọ wàhálà gbogbo yìí náà lẹ mọ Bọ́dẹ́jọ àbí kí ló ń pè tó jẹ́ olórí tó jẹ́ president gbogbo Military Allah bóyá worldwide ní bí all over the world ní ìmọ̀ òun ṣáà ní president àwọn Military Allah group tí àwa mọ̀ sí terrorist group òun ni president wọn ó bá declare ní Taraba pé òun fẹ́ lọ fún Senate
ó fẹ́ gba senatorial appointment abẹ́wà gbà mí ṣe é pé wọ́n ti sọ̀lú ìdí kọ́mẹ́dì ṣùgbọ́n inú mi wá dùn bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí bàbá Tinubu sáré jẹ́wọ́ ọmọ ọkọ bẹ́ẹ̀ ni gbà ọ̀dà àárẹ̀ DSS mú wọn láwùrì mọ́lé gágáún. Can you imagine? Bọ̀dẹ́jọ ẹni tí ò jẹ́ kó tiẹ̀ máa rí láwùjọ ó wá láyà ó declare póun fẹ́ jáde fún senatorial appointment kò ń ṣọ̀rẹ́rẹ́ o ọ̀rẹ́rẹ́ kọ́ o ó dẹ̀ mí ni ẹ̀ bí ọba tí ń sáré ṣe kí wọ́n sáré palẹ̀ mọ́ ẹ̀ má bà pátì jẹ́ fún mi má bà ìjọba ó ti wà lẹ́wọ̀n báyìí kẹ́kẹ́ ìrántí ẹni tí mò ń sọ ni òun ni ó gbógun ti olóyè Sunday Igboho òun ló kọ́ release àwọn interview kan tó kò mọ̀ pé olóyè Sunday Igboho kúrò lẹ́ni tí yẹn kọ́ ń sọ̀rọ̀ social media ìwọ tó bá máa bá Igboho jà social media o máa ní kọ́ láti lọ ṣe training bí 50 years kó tó lè meet àwọn ọmọ tó wà lẹ́yìn wa tó jẹ́ media because as a matter of fact nílẹ̀ tó mọ́lẹ̀ ní all over West Africa kò sí individual tàbí movement tó ní strikers media tó Yorùbá nation. Yes, lára nǹkan tó tún fìyà jẹ ààrẹ Gani Adams nìyẹn wọn ní speaker Ọlọ́run tún wá ṣe gbogbo àwọn speaker ta tún wá yí olóyè Sunday Igboho ká we are doing it voluntarily kò sẹ́ ìfẹ́ la ní sí wọn torí pé àwọn náà ti jẹ́ ká mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ìlú àwọn so àwa náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn a gbọ́dọ̀ dúró tì wọ́n come rain come sun wọ́n ti wèrè mọ́lé yes nípa fẹ́ nìyẹn bọ́ ṣe mú Bọ́dẹ́jọ nísìn kó tún nawọ́ gúnmí gbà lẹ́yìn yẹn kó nawọ́ gán Sultan Sokoto kó mú Màlàmí kó dá padà síbi tó ti ń bọ̀ El-Rufai Mẹ́tawálé Pantami Nuhu Ribadu Shettima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lá gbogbo wọn mọ́lé insecurity máa drop lẹ́sẹ̀kẹsẹ̀. Can you imagine? Ẹ wo àwọn ọ̀rọ̀ burúkú tí Gumi sọ jáde lẹ́nu ṣé ọ̀rọ̀ ló ń sọ yẹn ni àbò ń gbó bí ajá kò mọ̀ pé òun gbó bí ajá ọ̀rọ̀ ló rò pé òun sọ torí tó bá mọ̀ pé kan tóun sọ ìsọkúsọ ni kò ní continue ẹ̀ bó tẹ̀ jẹ́ kó mọ̀ ọmọ Yorùbá ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó dé gbogbo ọmọ Yorùbá wà ó ṣe kókó ó ṣe pàtàkì a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n gbàgbọ́dé fún ilẹ̀ Yorùbá tí wọ́n kojú wa jẹ́ tí wọ́n mú páàsì ọmọ Adéyẹmọ mọ́lẹ̀ tí wọ́n mú fáàsì Yorùbá nation sílẹ̀ mo sọ fún yín mo ní àwọn àgbààgbà tó dá sí wà nílẹ̀ Yorùbá àdè lè blame wọn nígbà tá a kọ́ pariwo Yorùbá nation gbà yẹn gbogbo àwọn bàbá Èkó síta lọ bá personally nínú wọn àfàwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan tàdé lọ bá yẹn náà wọ́n turn wa off èmi ò lè blame wọn o tó wọ́n sọ story kan fún mi wọ́n ní kí olóyè Sunday Igboho tó jáde fún jàǹgbara ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kọ́kọ́ jáde tẹ́lẹ̀ tó jẹ́ pé táwọn àgbàlagbà bá ti tẹ̀lé wọn báyìí tó bá dé àárín méjì tí àwọn government official tó bá gbé gúgúrú tó bá dà sí wọn báyìí wọ́n sáré ọ gúgúrú yẹn ni á wá kún àwọn àtẹ́lẹ̀dá wọn wọ́n jẹ́ kí n mọ̀ pé ohun táwọn kọ̀ ra sọ bí eré yìí àwọn àgbààgbà àtàwọn ọba tí wọ́n ti lọ tẹ́lẹ̀ ìtókù sẹ́wọ̀n kó wà nù wọn ìtó lọ jẹ májèlé wà ìtó sákúròlù wà because wọ́n ti dọ̀tá ìjọba the same thing ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí wọ́n fi tètè support àwa táǹpé fún Yorùbá nation but nígbà tó dé àárín méjì wọ́n rí pé yes messiah lórí Sunday Igboho kò kí n ṣe tẹ́bí ń pa ẹ wọlé ẹ wẹnu ọkọ ẹ wọlé ẹ wẹnu ọkọ ẹ rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbò yes nǹkan ṣe kí ni ó kì í ṣẹ̀ṣẹ̀ ràgbò ọmọ Yorùbá